Lion TV. Put your hands together for him. Clap for them. Yes. You want to? They want to perform from you. Put your hands together for them. Celebrate them. Ọmọ Ọlọ́rin tó bá jọmọ Ọlọ́rin náà ẹ̀ sókè ní kiri ẹ̀. Ọmọ Ọlọ́rin yàtọ̀ sí aláàlọ́rin o. Ọmọ Ọlọ́rin dà. Ok, màá mọ̀ bí ọmọ Ọlọ́rin ní àwọn ọmọ Ọlọ́rin kan ní í sìn. Ó yá sọ pé àlè fi bàtà sá. Àlè fi bàtà sá. Àlè fi bàtà sá. Àlè fi bàtà sá. Àkàrìmù àmẹ́rùwá. Àkàrìmù àmẹ́rùwá. Ó yá sin síra. Síra. Àgọ́ba kí ó fi. Síra. Àyíbá kí ó fi. Àyíbá kí ó fi. Ókè, ẹ̀yin tẹ̀kẹ́ wú ẹkú yà, àwa ń jayé kálámù. Kí ni mo wí? Àwa ń jayé kálámù. Ẹ̀yin tẹ̀kẹ́ wú ẹkú yà. Àwa ń jayé kálámù. Ókè, ẹ jẹ́ ká ṣeré. MTN ló gbé wa débi. Ẹni ẹlẹ́gbẹ́ tí ó lọ ògùn kiri wọn. Kò jẹ́ dúró de láyé. Kò ní dúró de táyígá lásán. Ẹni ọláyé náà tí ó lókun ọ̀fẹ́. Kò jẹ́ dúró de láyé. Kò ní dúró de táyígá lásán. Ọmọ èèyàn tí ó rà láyọ̀ yẹn, àtẹ̀yàn tó bá ta. Ṣòye iṣẹ́ ń bá. Ẹni tí ó rà láyọ̀ yẹn, àtẹ̀yàn tó máa ta. Jìnnàjìnnà àti dúnàdúrà fún òun ẹ̀. Ọ̀jẹ̀ dúró de láyọ̀. Ó kéré náà tí ń dúnàdúrà mí kiri. Ọ̀yìn dúró de láyé. Jìnnàjìnnà náà ti máa ń tọ́kẹ́ bá òun ọmọ pẹ́. Ọ̀yìn dúró de láyé. Lásán. Wà á ti máa gbọ́ Bọ́lá Ajíògo. Kárí pé Wà á ti máa gbọ́ pé mi máa ń pèdè gidi. Wà á ti máa gbọ́ pé mo tún ń lùlù tó pé. Wà á ti máa gbọ́ pé ọ̀rọ̀ sáré sẹ́yìn. Wà á ti máa gbọ́ pé bàdí sáfárà lọ. Nínú Shoprite ńlọrin láàrin akọrin. MTN Family Fun Fair 2025. Mo tún bá wọn lè.